Hello. Ẹ̀yin èèyàn wa. Wọ́n bá ní àtàárọ̀ yẹn pé kábíyèsí kò kò dirẹ̀ mú o, kábíyèsí kàn ń pariwo. Báwo ni wọ́n ṣe fẹ́ rí pé kò pẹ́ náà ni àwọn nìkan náà kidnapper á pe kábíyèsí pé wọ́n mọ nǹkan tọ́run àti kábíyèsí sọ. Bí wọ́n tún ṣe sọ̀rọ̀ tán báyìí, kábíyèsí tún kígbe. Wọ́n ní kábíyèsí tún collapse. A wá ti ṣe irú eléyìí sí. Kí ni ìtumọ̀ eléyìí? Wọ́n ní kábíyèsí kàn ń gbóhùn. Nígbà tí kábíyèsí wá fẹ́ sọ̀rọ̀, wá ní òun kàn ń gbóhùn Naomi. Tó kàn kí kábíyèsí help me, kábíyèsí ẹ wá ràn mí lọ́wọ́, kábíyèsí wá ràn mí lọ́wọ́, kábíyèsí help. Wọ́n ní nǹkan tó ṣà ń sọ nìyẹn. Kí ni ká wá ti sọ irú eléyìí sí torí Ọlọ́run? At the end of the day, wọ́n ní kábíyèsí. Wọn ò wá gbọ́ nǹkan kan tí kábíyèsí ní wọn ò gbọ́ nǹkan kan míì tán sọ. Wọ́n pa fóònù. Wọ́n ní kábíyèsí ti bẹ̀rẹ̀ sí ní kọ́ọ̀lù all and everywhere. Bọ́n ṣe máa bá wọn gba ìyàwó òun lẹ̀ lọ́wọ́ àwọn kidnappers. Wọ́n ní ìṣe kékeré o. Wọ́n ti ń fóònù, wọ́n ń sọ here and there. Bẹ́ẹ̀ tí àwọn people yẹn wọn ò tí ì dáhùn. Bẹ́ẹ̀ tí lágbára Ọlọ́run pẹ̀lú ọba ìyanu kábíyèsí. Naomi máa dé láyé àtàlàáfíà lágbára Kristi Jésù. Torí eléyìí lágbára. Kí la wá ti sọ irú eléyìí? Nígbà tá à ń sọ wípé kí Naomi kó gba security. Kí la fẹ́ sọ irú eléyìí sí? Bẹ́ẹ̀ tí mo mọ̀ pé Ọlọ́run ọba ìyanu, Ọlọ́run ọba àwọn ọba tó ń ṣe bẹ́ẹ̀ dí kòkò. Nídìí àrò kò lè kúrò ní àrò. Ìyanu máa ṣẹlẹ̀ láti jẹ́ kí Naomi jáde kó jáde níbi kó Ọlọ́run kó gba Naomi kalẹ̀ lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi. Nọ́bá níṣe ni Ashley sá wá sáàfin. Ẹ mọ̀ pé bó ṣe ń sá lọ ló ń sá padà wọ́n ní kó já sáàfin. Kọ́tà gbọ́ o, wọ́n ní ṣe ní sọ pé tó wá lọ gbé kíní tó bẹ̀rẹ̀ sí ní ànáàsà rẹ̀. Òun ni Yèyélúà kan. Òun ni Yèyélúà ń sìn pé kọ́ máa pè òun Yèyélúà. Ṣé mọ̀ pé díẹ̀díẹ̀ nǹkan tí èèyàn bá ń ṣe lẹ máa fi mọ̀ pé tó ń dá èèyàn láàmú, lẹ máa fi mọ̀ pé nǹkan kan ti ń scatter ìyẹn tiẹ̀. Nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí i. Wọ́n ti ẹ̀ sọ fún èèyàn. Ẹ ti mọ̀ pé kò fi gbogbo ara gbádùn. Báwo ló ṣe máa sọ pé ìwọ ni Yèyélúà? Wọ́n ní kò sí kankan nínú wọn tó ti ẹ̀ yọjú sí kábíyèsí pé ń gbọ́ kí ló ṣẹlẹ̀. Nígbà tí ẹ ti mọ̀ nǹkan tẹ́ ṣe. Tó ti mọ̀ nǹkan tó ń ṣe. So wọ́n ní kò sẹ́ni tó wá béèrè lọ́wọ́ kábíyèsí pé kí ló ṣẹlẹ̀. Lágbára Ọlọ́run. Ọlọ́run ọba ìyanu ó ní kò sẹ́ni tó máa pín ògo òun, tó máa bá wọn pín ògo òun. Òun yóò máa gba gbogbo ògo títí ayérayé lágbára Kristi. Wọ́n ní tí ọmọ Ọlọ́run bá fẹ́ jìn sí kòtò pé mọ̀nàmọ́ná kan á ṣẹ́yọ. Á tàn mọ́lẹ̀ sí ọmọ Ọlọ́run, fún ọmọ Ọlọ́run. Ẹ jẹ́ ká máa gbàdúrà. Ẹ̀yin èèyàn wa, ẹ jọ̀ọ́ má sinmi àdúrà. Kí Naomi kó lè bá wa láyé àtàlàáfíà. Bẹ́ẹ̀ tí mo mọ̀ pé Ọlọ́run ló ṣe nǹkan kó má fààyè ọpẹ́lẹ̀. Ìyanu á ṣẹlẹ̀. Kọ́kàn ní ṣe Naomi. Tógo bá ń jẹ́ tọ́lọ́run lókè. Nǹkan kan ní ṣe Naomi. Naomi yẹn padà wà láyé. Ìyanu á ṣẹlẹ̀ o. Lágbára Kristi, ìyanu á ṣẹlẹ̀. Ọlọ́run ọba ìyanu á ṣẹlẹ̀. Lórúkọ Jésù, ìyanu á ṣẹlẹ̀. Eléyìí gan á kọ́ kábíyèsí àti Naomi lọ́gbọ́n. Ibikíbi tó bá fẹ́ rí ẹni tó máa ṣọ́ wọn. Torí àwọn áńgẹ́lì ò ní sọ̀kalẹ̀ látòkè. A gbọ́dọ̀ ní ẹnìkan tọ́lọ́run máa darí. Ìwọ ṣe báyìí. Ọlọ́run tiẹ̀ ti ń darí, ó ti dára bẹ́ẹ̀ tó kàn jẹ́ pé àwọn èèyàn á lè ṣiṣẹ́ ká má ṣìṣe ènìyàn ẹlẹ́ran ara. Èèyàn á máa jẹ́ èèyàn ṣáá ni. Kán lọ wá tó jẹ́ sójà o kó máa sin Naomi káàkiri. Títí táwọn orogún Naomi tó máa fi fail pátápátá. Tọ́n ti ẹ̀ ní mọ what to do láyé wọn mọ́. Tó máa fi surrender. Torí eléyìí lágbára. Tá bá wádìí lọ wádìí bọ̀, àwọn náà ló máa wà nídìí ọ̀rọ̀ yìí. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀.
àti àwọn tó ń pè ní elders, àwọn oníjẹkújẹ, àwọn alájẹbánu tó ń jẹjẹkújẹ. Kí ni nǹkan náà? Ọlọ́run máa mú gbogbo wọn. Tógo bá ń jẹ́ tọlọ́run, Ọlọ́run ò lè fọ wọn mọ́ ẹ lẹ̀. Kó lè fi Naomi lẹ̀ fún ìyà jẹ. Lọ́lá Ọlọ́run, lọ́lá Elédùmarè ọba ìyanu. Kó lè fi Naomi lẹ̀ fún ìyà jẹ. Torí ìyà yìí pọ̀, ó pọ̀. Wọ́n ní Naomi ní kábíyèsí wíìlì gbogbo nǹkan fún, kò ṣe ní wíìlì ara ẹ̀ náà kọ́ lélẹ̀. Ọmọ á jìyà. Ẹ tó bá jìyà máa jọ̀rọ̀. Lágbára Ọlọ́run. Naomi ló máa rẹ́yìn gbogbo àwọn ọ̀tá wọn. Gbogbo àwọn ọ̀tá wa pátápátá, àwa la máa gbẹ̀yìn wọn. La máa rẹ́yìn wọn. Lágbára Kristi. Lágbára ọba ìyanu. Lágbára Olódùmarè ọba wa. Àwa la máa gbẹ̀yìn àwọn ọ̀tá wa. Lórúkọ Jésù. Ayọ̀ ìyanu yóò sì yọ. Ayọ̀ ṣẹ́gun yóò sì máa yọ títí ayérayé. Jésù Olúwa wa. Àmín. Ẹ̀yin èèyàn wa, kì í máa ṣe kékeré. Tí wọ́n ní ṣe ni àwọn olórí yẹn. Wọ́n ń dunnú. Wọ́n máa ṣe hand to hand yẹn, wọ́n máa gbọ́ information káàkiri ńsìn. Báyìí. Lágbára Kristi. Naomi wọ́n máa wo Naomi bí ọ̀dẹ̀. Wọ́n máa di òdìdẹ̀ tó máa ṣe ìránṣẹ́ fún Naomi níbikíbi tán wà báyìí. Lórúkọ Jésù. Wọ́n máa ti Naomi síta pé kó máa lọ. Kọ́kàn ní ṣe o. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Gbogbo èrò búburú inú wọn. Ọlọ́run máa sọ di pẹ̀tẹ́lẹ̀. Ọlọ́run máa sọ di. Ó máa sọ di òfo. Ó máa sọ di asán. Ó máa sọ di omi. Lágbára Kristi. Ibikíbi tán wà ní orúkọ Jésù pẹ̀lú Naomi. Ọlọ́run kó gba Naomi, kó já Naomi gbà lọ́wọ́ wọn. Lórúkọ Jésù kó já Naomi gbà lọ́wọ́ wọn. Bàbá ká gbọ́ testimony lóríṣiríṣi ní tó dára. Bàbá mi, wọ́n ní ẹ̀yà yóò máa pa àwọn àlejò. Wọ́n máa fi ìbẹ̀rù bójó sá kúrò ní kọ́lọ́fín wọn. Ìbẹ̀rù bójó kó bá wọn bọ́ ṣe rí Naomi. Ó dàbí Paul àti Silas tó wà nínú túbú tó ń gbàdúrà tí àwọn ogun ọ̀run tó ń sọ̀kalẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣèrànṣẹ́ fún. Bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run mímọ́ yóò sọ̀kalẹ̀ sí wọn níbikíbi tó bá wà. Kọ́lọ́run bá ìyanu kó dà wọ́n dídè rú. Kó ba gbogbo agbára wọn jẹ́. Kó sọ wọ́n di ọ̀dẹ̀. Káwọn ti ká lára wọn kan tí Naomi lọ síbi tí ó máa ti rí mọ́tò tó máa bọ̀ nílé. Tógo bá ń jẹ́ ti Jésù. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ìyanu kó ṣe ìyanu. Kó dìde nínú àánú ẹ̀. Kó dìde nínú agbára ẹ̀. Kọ́lọ́run kó sọ wọ́n di arìndìn. Kán rìndìn. Kán bẹ̀rẹ̀ sí ní máa bára wọn jà. Kán máa lura wọn. Nígbà tí Naomi bá ti lọ tán, tó ti Naomi síbi tó yẹ kí tọ́lọ́run ní kó máa lọ. Kó padà sílé. Kán wá bẹ̀rẹ̀ sí ní realize pé kí làwọn ṣe léè fún. Bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Jésù. Àrá ńlá yóò sàn. Mọ̀nàmọ́ná yóò ṣẹ́yọ. Ló máa sán pa wọ́n níbikíbi tán wà tó mú Naomi pamọ́ sí. Àrá máa sán pa wọ́n lórúkọ Jésù. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí, ó ti rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin èèyàn wa, ẹ máa bá a fọkàn gbàdúrà. Naomi yóò dé láyọ̀ àtàlàáfíà. Lórúkọ Jésù. Bá a share, bá a like kékeré, bá a fi tó kù sí comment section. Jésù Olúwa wa. Amen. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.